أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. آمين. Akí Ọlọ́run, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún Adéwálé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run kí ó bá wa kẹ́ Ànábì, kó bá wa kẹ́ àwọn ará ilé rẹ̀, kó sì bá wa kẹ́ àwọn sàábé àti gbogbo àwọn tí wọ́n bá Ànábì tí wọ́n bá ṣiṣẹ́ tí Ọlọ́run fi tara wọn kún ẹ̀sìn tó fi tàn ìsìlámù káàkiri. Àlékún ìkẹ́, àlékún gẹ̀, Ọlọ́run kó jẹ́ kó máa bá wọn. Ó fi wá dérí gbogbo tí ń jẹ́ àwọn bàbá wa nílùú Ìlọrin, níjẹrin, níjẹta, lánàá àti lónìí. Ọlọ́run kó ṣàlékún àlàáfíà rẹ̀ nìkọ̀ọ̀kan wọn, kó sì fi wọ́n láyà balẹ̀. Gbogbo ń tọ́lọ́run sì fẹ́ nìkọ̀ọ̀kan wọn láàánú, Ọlọ́run má kú dànù. Bẹ́ẹ̀ láti rí àfá àgbà fún gbogbo tí ń jẹ́ Ìlọrin lápapọ̀ àti gbogbo tí ń jẹ́ ẹ̀ka Ìlọrin pátápátá, bàbá Sheikh Alim Ibn Janta rahimahullahu wa radiya anhu, Ọlọ́run kó bá wa kẹ́ wọn, tó fi dérí gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ lápapọ̀ tí wọ́n fi dáúlà Islamiyya tí wọ́n fi rinlẹ̀ nínú ìlú yìí. Ó fi dérí àfá àgbà Maulana Sheikh Tajul Adab, Ọlọ́run kí ó bá wa ṣàlékún kẹ́ fún wọn, àlùbáríkà ọlá náà Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Ó fi wá dérí wọn fá, ó fi dérí bàbá wa al-mufti awwal li madinati Ilori, bàbá wa Alhaji àgbà radiyallahu ta'ala anhu, Ọlọ́run kí ó bá wa kẹ́ wọn. Ọ̀dẹ̀dẹ̀ wọn Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o, gbogbo ń tọ́lọ́run ṣe lóore fún wọn Ọlọ́run má jẹ́ ó bàjẹ́, àlùbáríkà ọlá náà Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Ó fi wá dérí al-allama as-Sudani, bàbá wa fadilatu Sheikh Adam Abdullahi Ilori, Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ fún wọn. Gbogbo ń tọ́lọ́run gbọ́ ọwọ́ wọn sí ní dáadáa tí gbogbo ayé tí wọ́n jàǹfààní látara rẹ̀, Ọlọ́run má jẹ́ kankan bàjẹ́ ńbẹ̀, àlùbáríkà ọlá náà Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn tí ń jẹ́ àwọn kúlàfà fún gbogbo àwọn àgbàlagbà tá a sọ yìí, Ọlọ́run bá wa ránṣẹ́ àánú rẹ̀ sí wọn. Bàbá wa al-Khalifatul Adabi, Ọlọ́run bá wa fi wọ́n láyà balẹ̀, bá wa ṣàlékún àlàáfíà ara, àlékún fàyàbalẹ̀, Ọlọ́run bá wa ṣe fún àlékún ẹ̀mí gígùn, àfọlá nàbí àfi bẹ́lọ́n. Bàbá Maulana al-Mudir fadilatu Sheikh Habibullah Adam Abdullahi Ilori, afisahullahu wa ra'ah wa adama Allahu ayatahu wa afiyatahu wa dawlatahu. Ọlọ́run kó bá wa ṣàlékún ìkẹ́ rẹ̀, àánú rẹ̀, àlàáfíà rẹ̀, ẹ̀mí gígùn rẹ̀, Ọlọ́run má ṣà bá wa ṣàlékún rẹ̀ fún bàbá ọlá náà Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Ó fi kárí gbogbo tí ń jẹ́ àwọn khulafa pátápátá, tó já sí pé àwọn ni wọ́n jẹ́ hummat lidinil islami. Ọlọ́run má fà láàfíà ara jẹ wọ́n yà ó, ọlá náà Muhammad lọ́dọ̀ Ọlọ́run, ọlá al-Qur'anil azim. Ìfẹ́ pẹ́ púpọ̀ lérí fídíò tí ń ṣe yìí, ìfẹ́ pẹ́ púpọ̀ lérí fídíò yìí, àmọ́ àwọn tí nǹkan ò yé ká jẹ́ kí nǹkan máa yé wọn. Ọmọkùnrin tí wọ́n ń pè ní Majinunu Barham, èyí tó dájú ni pé ẹ lè rí ẹnìkan láyé tá wà ń bẹ̀ yìí tí ọpọlọ rẹ̀ pé tí làákàyè rẹ̀ sì pé, tí ọpọlọ rẹ̀ pé tí làákàyè rẹ̀ sì pé, tí ò ní mọ̀ yìí pé wèrè ni nítòótọ́. Kò sí ẹni tẹ́rì rẹ̀ pé ó jẹ́ ń súfì ni o, ó jẹ́ ń sálàfì ni o, kò ṣe súfì kò ṣe sálàfì ni. So tiye bẹ́yàn bá jẹ́ yani isajarrada al-insana nafsahu an tasawwuf wa tasalluf, gẹ́bà tí ma ń lò níbi kọ́ìdà àrúdù. So tiye báyìí nìsìn al-qafiyatul mujarrada an tasis wa redifi. Bẹ́yàn bá ṣe súfí tí ó sì ṣe sálàfí tí ó sì kankan nínú méjèèjì, kò gbọ́dọ̀ rẹ́ni tá ń sọ yìí kó mọ́ máa yí pé ẹni tọ́pọlọ rẹ̀ ti dàrú ni, pàápàá jùlọ pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ ní àná yìí.
bí jẹta ló sì sọ ni alẹ́ àná lè mi rí clip yẹn nípa Maulana Sheikh Adam rahimahullahu ta'ala nípa Maulana Sheikh Kamaluddin al-Adabi radiyallahu ta'ala anhu nípa bàbá wa Fadilatul Mudir al-Markaz nípa bàbá wa al-Allama al-Fulani bàbá wa Yahya Fulani nípa wọn àti nípa gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé ní tọpọlọ rẹ̀ ti dàrú ni tí tọpọlọ yìí bá dàrú kò ní ṣerú ẹ̀ èyí tí èmi kàn fẹ́ sọ ní ṣókí ó nìkan bẹ tí ọmọ náà ká ó ní náà mo fẹ́ fi ṣe mọ́díkàlù ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ ó ní ìzáhálàkàtì ríjálò lè háyè àdé á sọ bí yóò lè ká omi yà halifu bí tọ́láàkì àwọn tó jẹ́ agbódodo àgbò tọ́ nínú ilé kan ládùúgbò kan nílùú kan láwùjọ kan tí wọn bá ti sí lérílẹ̀ mọ́ tí wọn bá ti tán àbáwọn tí ẹnu wọn gba ọ̀rọ̀ tẹnu wọn tọrọ nínú àwọn àgbàlagbà gidi tí wọn bá ti sí nínú àwùjọ kan mọ́ sọ bí yóò lè ká omi yá lè fòbí tọ́láàkì ìgbà náà ni ọ̀rọ̀ máa kan rú àwọn báyìí ó sì lè já sí pé Majinunu Barhama òun ni ó jẹ́ lìsáànù àwọn Sufi ó sì lè jóun kò yẹ kó jóun ìdí tí ò fi yẹ kó jóun ni pé kò sí ìmọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ ó ka àdísì ànábì ó ka àti alfitinatu naima ó ní la'ana Allah lẹ́nu Majinunu Barham la'ana Allah ìtò làánà Ọlọ́run Majinunu Barham ń làánà Ọlọ́run ó ka àyà Kùránì ó ka àti ó ka Sheikh Ibraheem ó ka àti irú rẹ̀ ló wá lóhun jáde lóhun ṣe dìfáwù fún tasawuf nǹkan kan ò yé ẹ̀yin tẹ́ jẹ́ ní mímọ̀ nínú àwọn ní Sufi ẹ jáde ẹ kírú ọmọ yìí bọlé yóò máa kó dọ̀tí bá yín sáwọn pé tí ń sọ̀rọ̀ yẹn ti pẹ́ wallahi alazim yóò máa kó dọ̀tí bá yín ni torí wípé etí gbogbo ayé ò máa rò ní pé ṣé bí gbogbo àwọn Sufi ti rí ni bẹ́ẹ̀ sì ni tá ń pè ní tasawufu yìí ojú ọ̀nà mọ̀ ni àwọn tí wọ́n ní mímọ̀ bò áyà ń bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ kéwú wọn bẹ́ẹ̀ torí wípé Maulana Sheikh Alhaji Ibrahim Niyass Kaulaki tí kálukú wa ń tẹ̀lé tí kálukú yín náà ń tẹ̀lé ẹni mímọ̀ púpọ̀ ni bàbá yìí ó sì já sí pé rú àwọn wèrè báyìí àwọn kọ́ ni pé lákọ̀bù tó kọ́ fúnra rẹ̀ ná Majinunu Barham tó kọ́ fúnra rẹ̀ ẹjá kọ́ lọ létí bí lákọ̀bù yẹn wò nínú gbogbo àwọn tí wọ́n jẹ́ mọ́ àṣírùn fún Sheikh Ibrahim látòkè délẹ̀ ta ló pera rẹ̀ Majinunu nù wọn tó fúnra rẹ̀ nínú lákọ̀bù yìí tó pera rẹ̀ ní Majinunu nínú wọn ìyẹn pèrè ní wéèrè irú ẹni ń wálẹ̀ máa fọ̀rọ̀ sí lẹ́nu irú rẹ̀ ni ó máa ṣe dìfáwò fún tasawuf kò gbálù Kùránì yé kò gbádìsì yé bó lọ̀rọ̀ Sheikh Ibrahim ti fẹ́ yé and again ọ̀rọ̀ kan bẹ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Sufi tí wọ́n máa sọ ẹ lọ lè kíyè sọ̀rọ̀ yẹn o kódà ìkan bẹ ọmọ Ìbàdàn ni ó sọ̀rọ̀ yẹn jò ní ó ní bẹ́ẹ̀ Sufi bá kọ tírà kò sí ẹnkéwú tó lè kà á tó lè gbọ́ yé kí wọ́n á ní wúlò tírà yẹn tírà rédèrèdè nìyẹn náà tírà rédèrèdè akàlùkùránì àgbọ́ yé tó jọrọ̀ Ọlọ́run akàdísì àgbọ́ yé tó jọrọ̀ ànábì ó wá lé Sufi kan ó ka tírà kò sẹ́nìkan tí ó gbọ́ yé èyí ń wé sẹ́yìn ó má jẹ ntán o ẹ̀ ń bójú ọ̀nà yín jẹ́ ni tẹ́ bá mọ̀ ẹ̀ ń ba ọ̀nà yẹn ẹ̀ ń bà jẹ́ ni bẹ́ẹ̀ Sufi bá kọ tírà kò sẹ́nìkan tí ó gbọ́ yé irú tírà wo kí ni wọ́n kọ síbi tírà náà kí wọ́n dìpọ̀ tí wọ́n so pọ̀ sínú tírà náà àwọn alfáàsù wo ni wọ́n lò ń bẹ̀ àwọn ìbáràtù wo ni wọ́n lò ń bẹ̀ tí wọ́n fi ní gbọ́ yé gbogbo ẹni tí àsìrárù lóga àrọ̀bíyà bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ láyé tó bá ka tírà yóò gbọ́ yé à ń gbá Kùránì yé à ń gbá dísà ná Muhammad yé bó o láṣẹ ka ọ̀rọ̀ Sheikh Ibrahim tá à ní gbọ́ yé
tí Sheikh Ibraheem tí wọn ò fi tì sọ́dọ̀ ara wọn ẹ má fi tì sọ́dọ̀ wọn. Sheikh Ibraheem ò ta kókó ọ̀rọ̀. Sheikh Ibraheim ò sọ àdìtú. Sheikh Ibraheim ò sọ̀rọ̀ àlìjànú níbi àwọn tírà àwọn tí wọ́n ń kọ gbogbo àwọn tírà àwọn látòkè délẹ̀ láti fi ṣàǹfààní fún gbogbo ayé ni. Àmọ́ pé ẹ lè ka tírà Sufi kẹ́ gbọ́ yé gbogbo Sufi tó bá kọ tírà tí ẹni tó ní mímọ̀ tí kéwú yé tó bá kà tí ò bá gbọ́ yé rubbish ni tírà yẹn òdodo lẹ́gbọ́n rubbish ni tírà yẹn. Ó sọ̀rọ̀ kan ó ní doctor èyàn gba doctor lójú ọ̀nà kí n táwọn máa ń doctor òun lẹ́ni tó bá gba doctor ní ojú ọ̀nà àdìrà wèrè wo scam khayalat àdìrà wo ni wọ́n ti wọ̀ rí bó ládìrà náà ṣe rí bó nílé òun ṣe rí àwọn owó ni wọ́n wà ń bẹ àwọn owó kọjọ síbẹ̀ ẹ má jà máa tanra wa mọ́ àkàbárù káàdìbà kò sí tán pè ní tasawufu al-ibada fakọt aludhum alal ibada itan pe ta so funu gbogbo àwọn scam adira nǹkan yẹn ayé ti lajú kọjá gbogbo rederede yẹn òdodo lẹ́gbọ́n ọ̀nà ayé ti dín tayo gbogbo yẹn àwọn kan pàdé ládìrá àwọn kan ṣe gbé àwọn kan ṣàwo scam ni ẹ má jà tanra wa scam ni ẹ jẹ́ fún yín lápèjúwe kan ẹnìkan bẹ nínú àwọn èèyàn wa ńlẹ̀ yìí kí má dákọ rẹ̀ ó possible kó pọ̀lọpọ̀ ti gbọ́ mi yé ẹni tí ń sọ yìí ẹnjọ́ kan nínú àwọn àgbàlagbà wa nílẹ̀ yìí lónìí náà ni ẹni tí ń sọ yìí náà ń bẹ láyé wọ́n jọ pàdé lóde kan ó sì fẹ́ bú ojú ọ̀nà kan náà wọ́n sì jọ wà tìjàníyà kan náà jọ ni wọ́n Sufi kan náà jọ ni wọ́n ó sì fẹ́ bú ó wá nítò ó kí gbogbo àwọn èèyàn wá nítò akí lágbájá náà kò pé ní ṣéwù ó pé mùkádàm ó ní tí ò jẹ́ ká pè wọ́n ṣéwù kí kálukú ẹ má jọjọ yín lójú tí ò já pè wọ́n ṣéwù onídìí o nítorí péjọ tí wọ́n wé láwà ní ṣèkúhà fún wọn àwọn mẹ́ta ló yẹ kí wọ́n wé ládìránjọ́ náà àmọ́ ńjọ́ tó yẹ kí wọ́n wé fún wọn nínú àwọn mẹ́ta tó yẹ kó wé láwà nínà èèyàn méjì ló wọ ẹnìkan wá torí náà ni ò jẹ́ kí wọ́n wé láwà nínà wọn ò sì tí ì wé dòní adìràbò skamu ni fíìmù ni wallahi fíìmù ni wallahi alazim fíìmù ni ẹ má jẹ́ atanra wa kálukú wa náà lájọ wà lójú ọ̀nà yìí àjọ rìn lójú ọ̀nà yìí ni a sì takojú ọ̀nà yìí àmọ́ tí maulana al-allama al-fulani adama Allahu ayatahu wa afiyatahu wa dawlatahu ntí wọ́n jẹ́ kó yé yín ẹ lọ lè try kẹ́ lọ lè understand torí pé ìkójọ gbogbo yín àti ntí kálukú yín tẹ̀ ń rọ kiri ká kò tayọ pé ṣé ò yára Fúlàní ń bú Mọ̀lánà ṣé ò Tìjání ń bú Mọ̀lánà ṣé Ibrahim wọn ò bú wọn o ẹ lọ lè understand o innama huwa faqat yukizukum min niyamikum al-ghafila iti bàbá yẹn ṣe nìyẹn ẹ lọ lè tají o ẹ lọ lè tají o àkọ́kọ́ tí wọ́n kọ́ ń dájú yín kọ́ ni kéwú nínú ojú ọ̀nà tó ba ìjẹ́ kéwú jẹ́ jù nínú Ìlọrin tá wà ń bẹ̀ yìí tá bá fẹ́ tanra lókù àkọ́kọ́ ni Sufi wallahi alazim wallahi summa billahi alazim Sufi ba ọ̀nà kéwú jẹ́ wallahi alazim wallahi alazim torí pé innahum la yuhabbibuna atiba'ahum wa muridihim ala ta'allum innama dahiman yufaddiluna tasawwufa ala al-ilmi fadhalika aibun wa arun azim kò sí nǹkan ẹyọ kan tá Nábì wá sí láyé innama jaa rasuluna sallallahu alayhi wa sallam ila hadhihi dunya li yu'allima an-nasa tá Nábì wá sínú ẹ sọ wòlíì Ọlọ́run náà tó tá Nábì ẹ sọ fún mi irú tasawufu la Nábì ń ṣe ẹ jẹ́ má jà tara wa òdodo ọlẹ́gbọ́n ẹ wá sọ wòlíì náà bó ti wò tó láyé biman fihim Sheikh Ahmad Tijani wa Sheikh Ibraheem Niyass Kaulaki radiyallahu ta'ala anhuma ẹ sọ wòlíì Ọlọ́run náà tó kan nínú gbogbo sàhábì Ànábì ẹ sọ fún mi ẹ wá sọ irú Sufi irú tasawufu táwọn sàhábì Ànábì ṣe
ẹ sọ fún mi torí òpònú ọmọ yẹn sọ wípé ó ní Sheikh Adam olókéwu ni kìí ṣẹni Ọlọ́run torí kò ṣe Sufi wallahi summa billahi la ilaha illa huwa èmi ò tí rẹ̀ ni Ọlọ́run tó ju Sheikh Adam lọ àti Sheikh Kamalidi ó wí lẹ́nu rẹ̀ rédèrèdè pé àti kejì rẹ̀ tí ń bẹ ńlọrin o Sheikh Kamali bó ti wí lẹ́nu àti kejì rẹ̀ tí ń bẹ nílọrin o lanatullahi alayka pẹ̀lú ntọ́sọ àti kejì rẹ̀ tí ń bẹ nílọrin o Sheikh Kamali àwọn tájọ wà ń sáfù kan náà ni náà nù àti èyí tó wà ń Ìbàdàn tó dá má di Ìbàdàn lẹ́hùn àwọn tájọ wà ń sáfù kan náà nù lanatullahi alayka pẹ̀lú ntó jáde lẹ́nu rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lẹ́nu èmi ń sọ o èsì tún máa tún sọ ètò máa tún sọ o èsì fi rinlẹ̀ ipe wallahi Sheikh Ibrahim tóbi wallahi làásì wọ́n sì tóbi lẹ́mìí tèmi wallahi wọ́n tóbi lẹ́mìí mi wallahi summa billahi làásì àmọ́ mo fọlọ́run tó dá mi mo fi búra Sheikh Ibrahim ojú Sheikh Adama lọ lọ́dọ̀ mi wọn ò sì ju Sheikh Kamali lọ wọn ò sì ju bàbá Lágbàjì lọ lọ́dọ̀ tèmi ń sọ èsì tún sọ mo sì ní evidence solid evidence lórí tí ń sọ yìí solid evidence mo ní lórí tí ń sọ yìí kò sí ẹni tí Sheikh Ibrahim jù lọ́nà àwọn tí mo dákọ̀ òdodo ọ̀lẹ́gbọ́n Al-Allama Al-Fulani wọ́n ń fún yín lára wọ́n ń pàkíyèsí yín síbi tẹ́ lák ẹ sì sọ wọ́n dọ̀tá wọ́n ní kẹ́ ẹ lọ lè mójútó ìta àgbà lọ́dọ̀ àwọn tí ń jẹ́ baba ńlá wa àwọn tí wọ́n hà sásà dáúlà ìsìlámíyà fi hadhihi Madina gbogbo tí wọ́n fi lu ayé wọn ní ẹ má fi lu ayé tí wọ́n ń pè yín sínú èwo nínú wọn ẹ dákọ ẹnìkan nínú wọn tó wá já sí pé yóò wá yọ kúnlẹ̀ nínú ilé tí ó ní ẹ máa rọ́ka fóun irú ayé wo nù ǹjẹ́ ẹ gbọ́ nínú tàn bẹ́ẹ̀ ká nínú tàn pa ànábì lórí ìgbésí ayé bẹ́ẹ̀ èwo nù sábẹ́ ànábì lórí ìgbésí ayé bẹ́ẹ̀ Sayyidina Umar radiyallahu ta'ala anhu tí ń jẹ́ amirul mu'minin bada wafati rasulina Muhammad wa bada khilafa Abi Bakr tó já sí pé àwọn kan tiẹ̀ wọ́n wá amirul mu'minin náà wá wọ́n wá ń béèrè rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ torí wọ́n bá tó sùn lérí bó wọ́n ti ń pe àwọn tàlángà ìmọ̀ báyìí yóò understand Yorùbá eri tàlángà ní tá ń pè ní tàlángà ni pé kákan gi mẹ́rin kákan mọ́lẹ̀ ká wá fi àlọ́yè ká wá tó mọ́ báyìí eri rẹ̀ ló sùn wọ́n wá ń béèrè àmírù mùmínì wọn ni ta lẹni tẹ́ ń wá ni ẹni tó jálàsẹ̀ mùmínì ni èmi náà ni ìwọ̀n yà wọ́n lẹ́nu irú ìgbésí ayé tó lónìí fa ẹ lè kàtàn gbogbo àwọn tí ń jẹ́ khulafa ar-rashidun bó ni wọ́n ti lò gbésí ayé wọn ta ló lò gbésí ayé taraf nínú wọn ìgbésí ayé bẹ̀rù Ọlọ́run ẹni kálukú wọn lò ìwọ́n sọ pé Sheikh Adam ìsẹ̀ni Ọlọ́run wallahi mo fọ Ọlọ́run tó dá mo fi búra mo fi al-Qur'an al-azim mo fi búra ìjẹ́ni Ọlọ́run Sheikh Adam ó ju tẹnikẹ́ni lọ òdodo lọ́gbọ́n àkọ́kọ́ tí máa sọ̀yàn adẹni Ọlọ́run láyé wallahi imani at-ta'lim inna awwala ma yaj'alu al-insana waliyan min awliyaihi an yashghila bit-ta'lim àkọ́kọ́ tí máa sọ̀yàn adẹni Ọlọ́run òdodo lọ́gbọ́n ó ju al-ibada lọ torí pé ìbádà tàlímù ìbádà tó tóbi púpọ̀ ni Ànábì ń sọ lẹ́nu rẹ̀ sallallahu alayhi wa sallam Ànábì ní khairukum ẹni ó lóore jù nínú yín ọmọ túnmọ̀ ẹni ó lóore ni ẹni Ọlọ́run fẹ́ràn jù ẹni ó lọ́dọ̀ jù lọ́dọ̀ Ọlọ́run ẹni tó láyé jù lọ́dọ̀ Ọlọ́run ẹni tó jẹ́ wòlíì jù lọ́dọ̀ Ọlọ́run man ta'allama al-Qur'ana wa 'allamahu ẹni tó ṣe pé in tó ń yàn níṣẹ́ lẹ́yìn ìgbà tó ti kọ́ mọ̀ tó yé ń fi mọ àwọn èèyàn Ànábì wí bẹ́ẹ̀ ìwọ má dì sí Ànábì kan wá tó sọ pé ẹni tó lóore jù òun lẹni tó takú ti Sufi tí ò ṣe nǹkan mi lẹ́yìn Sufi má dì sí Ànábì kan tó wí wá àbí má yà Kùránì kan wá tó wí
Maya Qur'ani wa tó wí ẹni tó takú ti Sufi tí ó ṣe nǹkan mi lẹ́yìn tasawufu on ló lóore jù Maya Qur'ani tó tú wá ale alikuwa Sheikh Adamu yìí tá ń sọ nípa rẹ̀ yìí mutasawwifun jalil bàbá wa Alhaji àgbà tá ń sọ nípa rẹ̀ yìí mutasawwifun kabir bàbá mudir markaz adama Allahu afiyatahu wa ayatahu wa dawlatahu mutasawwifun jalil bàbá Yahya Fulani wallahi mutasawwifun huwa wallahi alazim Allahu shahida èmi tí ń bọ́ sọ̀rọ̀ yìí wallahi mutasawwifun ana ṣe nkaru sufiya mi ṣe nkaru rẹ̀ kò sí tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ ansarafi kan pé kene kan kò sí tó kàn mí pẹ̀lú eléyìí àmọ́ tí ò sínú ọ̀rọ̀ ní ẹjẹ́ ayọ̀kú tí ò sínú ọ̀rọ̀ ní ẹjẹ́ ayọ̀kú àkọ́kọ́ tó gbọ́dọ̀ kó jẹ́ pàtàkì fún gbogbo ẹni tó jẹ́ Sufi láyé kó sí àkọlé kan mímọ̀ ni wallahi alazim Majinunu Barham ń bẹ nínú àwọn tí ń bojú ọ̀nà Sufi jẹ́ wallahi alazim ń bẹ nínú àwọn tí ń bojú ọ̀nà Sufi jẹ́ torí mithqalu habba min al-ilmi kò sí lọ́dọ̀ ẹ̀ ó pèké ó pètí ó tún wá ń sọ pé kẹ́nìkan ó yẹ ẹ̀yàn ọmọ ẹ̀ka kán lè mọ̀ pá nǹkan ọmọ ń ké ó yà yìí ó sì ń ba ayé àwọn ọmọ jẹ́ àwọn òbí àwọn ọmọ yìí náà sì ń wo àwọn ọmọ àràn kó yẹ gbọ́dọ̀ ọ̀rú rẹ̀ ni wọ́n wà ìwọ tí ò sí nǹkan kan lọ́pọlọ rẹ̀ tí wọ́n náà wá kó àwọn ọmọ sábẹ́ tọ́lọ́ nǹkan wọn kéwú mo tiẹ̀ wá fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ gan mo fẹ́ bi ọ́ ẹnu wọn bátàbàtàbà tó ń ké tí ò dáhùn náà ṣe Ibraheem ló kọ́ léyìí tó ń ké òun náà tí ò dán ṣe Ibraheim ló kọ́ léyìí òun náà Ọlọ́run ó bi ọ́ ọ sọ̀rọ̀ kan ọ nínú kọ́ídà àti tẹ́ gbà lọ́dọ̀ ṣe Ibraheim ní pé ẹ gbọ́dọ̀ láfà méjì èyí tó dá mi lójú ni pé ṣe Ibraheim ò ní wí bẹ́ẹ̀ wọ́n sì wá wí báwọn ṣe Ibraheim ó sì wá wí bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ láfà mi ibi kan tí kẹ́ ti ń bá bọ̀ ẹnìkan kúkọ yín lálẹ́ fù bá ta sa ẹnìkan kúkọ yín Kùránì àti gbogbo èyí tó ń kanú àdísì tó ń kà rédèrèdè òun náà ẹbẹ́ nìkan ló kọ́ wọ́n wà ní a máa ṣe istirafu istaziya fẹ́ntọ̀hún bí ṣe Ibraheim bá wí bí Ọlọ́run ó bí wọn òdodo lọ́gbọ́n tán bá wí bẹ́ẹ̀ wallahi Ọlọ́run ó bí wọn mo fà Al-Qur'ani mo fi sẹ̀rí ètò kulli zi haqqin haqqahu wa mustahaqqahu min wajibatil insani fi hadhihi dunya torí gbogbo nǹkan Ọlọ́run ó béèrè wọ́n ṣe ní ẹ má fẹ́ ń wọ̀ níwọ̀ rẹ̀ ṣé Ibraheim ò ní wí bẹ́ẹ̀ torí bàbá yẹn wọ́n mọ yìí kéwú sí pọ̀ lọ́dọ̀ wọn kódà bó bá já sí pé gbogbo tí wọ́n ké nínú kéwú látòkèdélẹ̀ ọ̀dọ̀ Sheikh Abdallah ni wọ́n ti ké tí ń jẹ́ bàbá tó bí wọn dandan àwọn náà ṣe ìtìrọ́fù ustaziya fún bàbá wọn tó kọ́ wọn kéwú wọ́n ṣe wá ní kẹ́yìn má ṣe ìtìrọ́fù ustaziya fáwọn tẹ́ kéwú lọ́dọ̀ wọn nínú sulmu tó wá dáyé lónìí ó ní pé gbogbo tí ń jọ ọmọ kéwú téèyàn bá ti ń kọ́ kéwú gbogbo wàhálà tẹ́ bá wò ṣe lérí ẹ̀ níjọ́ tó bá ilé ti tàtàkù tó lọ lè jọ ìsúfí ìjọ ńlá fáwọn ò ti jèrè rẹ̀ mọ́ hadha min babi zulm wa man gashana falaysa minna gbogbo orun tí ń jí ọmọ kéwú tí ń ṣe bẹ́ẹ̀ wallahi Ọlọ́run ó gba ìwọ̀ náà fún àfáà rẹ̀ tó bá dijọ́ gbé dàkíyàmá wàhálà ká kọ́ máa ń kéwú àrọ̀rùn ni ẹ̀rùpó rọrùn ni ìkọ́ máa ní kéwú ó rọrùn ni ṣé ẹni bọ́ àyàn sẹ́ka tì mí pé lọ́lẹ̀ máa ṣe àwọn àsìkáàrù kan lọ́lẹ̀ máa ṣe kíní yóò wá sọ pé gbogbo tí ń jẹ́ òkúkù pátápátá ọ̀dọ̀ tòun ní máa darí ẹ̀ sí torí kíní eré ní dàrú ni àwọn tíra tó kó fún mi tí mo ní mo fẹ́ kà tí mo fẹ́ sà nínú alúwà tí mo wọ̀ àbí nínú ilé tí mo wà ẹnìkan kó kọ́ mi bó ni mo ti lè ka tíra yìí sẹ́yìn kan kó kọ́ mi ẹni tó kọ́ mi bí mo ti lè ka ni ó lọ́lá jù wọ́ tó kó yìí ń lọ fún mi ìfún ọlọ́lá tiẹ̀ náà
torí pé akure ń bẹ lérí mi e fún ọlọ́lá tiẹ̀ náà amẹ́ni tó kọ́ ní ọlá alfadlu kullu alfadli tó ní gbogbo tí ń jẹ́ ọlá ẹni tó kọ́ mi bó mo ti lè ka kíní yìí òun lẹni tó kọ́ lọ́lá kálukú ó lọ lè bẹ̀rù ọlọ́run ẹja bẹ̀rù ọlọ́run ká ronú padà ẹ má jà jàdíjú ìjà jàdíjú ẹ má jà ẹ má jà o ẹ̀yin jáde wò kẹ́ ẹ wá sọ yìí pé kí ọlọ́run yọ àlùbáríkà Sheikh Ibraheem tí ń bẹ lára Sheikh Adamu kò ní mọ́níkàsì ẹ rí i pé ò ní sẹ́kùn kankan kọ́lọ̀ yọ mo ò pé rí ẹ ti dàrú Sheikh Ibraheem mẹ́nu àfa Sheikh Adamu Sheikh Ibraheim wà nù àfa Sheikh Adamu lọ́lẹ̀ béèrè ẹni tán pè ní Sheikh Adamu dáadáa ẹnìkan tí kìí ṣe ẹni tí máa ṣàìmoore ni gbogbo ẹ̀dá tí Sheikh Adamu tó bá rí oore lọ́dọ̀ rẹ̀ ni ó ṣe ìtìráfù táàmù fún yóò sì dákọ̀ rẹ̀ nù tirẹ̀ àìmáyé nínú Ìlọrin tá a wà ń bẹ̀ yìí nínú tí ń jà fà nínú ìlú tá a wà ń bẹ̀ yìí tí Sheikh Adamu ṣe díkìrù wọn nínú tírà wọn láì ṣe pé bóyá làákọ̀ kankan bẹ̀ láàrin wọn ìwọ ní tí Sheikh Adamu bá dákọ̀ Sheikh Ibraheem nínú Islam fi Nàìjíríà ẹnìkan kò ní kàtí mo pé rí ẹ ti dàrú èrè ẹ ó ti dàrú òun ní kàtí tíra àwọn kò ní lálùbáríkà bò wallahi yóò lálùbáríkà mo fa Al-Qur'ani mo fi sẹ̀rí ṣé sọ Sheikh Ibraheim dọ́lọ́ọ̀ ni sẹ́rí gùlúwù ń bẹ níbi ìfẹ́ yẹn o àwọn bàbá kan bẹ nínú ìlú tá a wà ń bẹ yìí torí la yunkiru ahadun afdaliyatahum ẹnìkan kan kò lè tako ìjọ́lá wọn níbi ìmọ̀ níbi dáwà nínú ìlú tá a wà ń bẹ yìí tó já sí pé wọ́n ti ń bẹ wọ́n ti ń lo ayé wọn wọ́n ti ń lo gbà wọn wọ́n ti ń lo dáúlà wọn wọ́n ti ń ṣe dáúlà wọn qabla maji'i Sheikh Ibraheem siyaratan li madinati Ilori albarka Sheikh Ibraheim ní ń bẹ lára kò kò béèrè tó fi wẹ èèyàn 500,000 sínú Islam albarka Sheikh Ibraheim ní ń bẹ lára eré yìí ti dàrú albarka Sheikh Ibraheim ní ń bẹ lára albarka Sheikh Ibraheim ní ń bẹ lára Tajul Adab tó fi ní taj Maulana al-Mufti al-Awwal li Madinati Ilorin Sheikh Kamaluddin al-Adabi tí ó padà wá di Alani albarka Sheikh Ibraheim ní ń bẹ lára albarka Sheikh Ibraheim ní ń bẹ lára alimi mo béèrè ni albarka Sheikh Ibraheim ní ń bẹ lára ẹ lọ lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálukú mọ tí ń ṣe kí kálukú mọ tí ń ṣe ìwọ́n sọ pé ṣe Adamu lóòótọ́ náà ń kọ tí àmọ́ tí àwọn tíra ọmọ ilé ẹ̀kọ́ náà ni wọ́n ń kọ eré ẹ̀ ti burú kò sí olúwẹ̀ tó lè wí ọ̀nlá kọmọ Sheikh Adamu lérí ọ̀nlá kọmọ Sheikh Kamaluddin lérí ọ̀nlá kọmọ Mudiru Markazi lérí ọ̀nlá kọmọ Maulana al-Allama al-Fulani ọ̀nlá kọmọ wọn lérí wallahi solibuta wa turidita wallahi al-azim ó ti di maslub wallahi al-azim wallahi ó ti di maslub wallahi al-azim ó ti di maslub àwọn tí ó yẹ kí wọ́n pè ọ́ tó yẹ kí wọ́n si on kai náà wọ́n si on kai àwọn ń wo ọ̀nà kai rẹ̀ fi bàjẹ́ kan lẹ́ni àwọn benu en teyan hale ogun kan mọ́ aba benu en teyan hale àṣírí mọ́ kene kan kò rí adirawo ere wo adirawo kò ra adirawo adira bonan pe la adira ẹ má jà tó bó ti ṣe tí àṣeṣe bá mú kon ni ṣe Adama kon tí ń sọ pé kene kan wa khuyila ilayhi Sheikh Ibraheim lọ lè lo khiyal ko na khayal ni imagination ni wọ́n pè ní al khayal ana lọ lè lo ọ̀rọ̀ khayal ko ọ̀rọ̀ yakini wèrè wo wallahi khayal ni wallahi idandan ni ẹ má dààmú ara yín ìdẹ̀dẹ̀ irọ́ òun lẹ́nìkan pa fẹ́ nìkan tàṣọ́fù táwà tí ń ṣe tí wọ́n ìtí ìbí ọ táwà tí ń ṣe tí wọ́n ìtí ìbí ọ
ibo ló wà ní 95 96 97 98 ibo ló wà sọ bí tó wà fún mi níbo ló wà ní 85 ìgbà táwa ti bẹ̀rẹ̀ tasawuf fún láti 1985 láti bẹ̀rẹ̀ tasawuf tó ń ṣe tí ò yí o so kọ́rọ̀ mi máa pọ̀ Majinunu Barham lọ lè tà parada torí wallahi ayé rẹ̀ ti bàjẹ́ wallahi ayé rẹ̀ ti bàjẹ́ wallahi alazim mo fọlọ́ mo fi tó rọ̀ ti jẹ́wọ́ gbogbo ọ̀rọ̀ tó rí tèmi ń sọ látàárọ̀ yìí nìsín ǹjọ́ rí kí n bú Sheikh Ibrahim láyé ní bú Sheikh Ibrahim torí mo mọ títóbi bàbá náà wallahi ní bú Sheikh Ibrahim ìwọ bú Sheikh Adam ọbú Sheikh Kamaluddin al-Adabi ọbú Sheikh Murtado bàbá Madi ọbú Maulana al-Mudir al-Markaz ọsibú al-Allama al-Fulani solibuta toredita ya Majinunu Barham salbu ti bá pẹ̀lú tọ́sìn tọrọ ti jẹ́wọ́ ibi tí mo wá gbágun kì iná ni wà gbásọ̀ ipe ìzá halakati rijalo le hayye hadeha sobi yo le kaumi ya le fobe tolaki sobi yo le kaumi ya halifu bi tolaki ìwọ béèrè lọ́wọ́ tí wá pé ṣé kéwú yé wa wò béèrè lọ́wọ́ wa ṣé mọ̀ kéwú bí wá wò ká wá fi hàn ọ́ pé akọlé ọ̀dọ̀ Sheikh Adam Ọlọ́run sì fa àlùbáríkà sí béèrè lọ́wọ́ wa wò pé ṣá mọ̀ kéwú ká wá fi hàn pé akọlé ọ̀dọ̀ Sheikh Adam Ọlọ́run sì fa àlùbáríkà sí bàtí ní wèrè tẹ́ máa lẹ́ ń sọ tẹ́ máa sọ èrí ẹni tí ò máa sọ èrí lè sọ bàtí ní ọ̀pọ̀nà bàtí ní bẹ táwọn sọ fún ìtẹ́tùn máa wò pé bólẹ̀ ti rẹ̀ yìí sọ èrí ní òbí bàtí ní torí pé al-ulumu kulluha asratun wahida ẹ̀yin ò mọ̀ ní ẹ gbọ́dọ̀ rí bàtí ní kan láyé tí ó takò sọ èrí kò sí bàtí ní náà tí ó takò sọ èrí kò sí bàtí ní yẹn evidence sì gbọ́dọ̀ wà fún bàtí ní tẹ́ ẹ bá sọ ẹ gbọ́dọ̀ lè proof ẹ̀ bá bá sọ bàtí ní fún á proof ẹ̀ nínú lọ́gàrọ̀ bíyà á fi proof ẹ̀ fún ọ yóò korò létí àwọn èèyàn tí wọ́n bá gbọ́ pé irú ọ̀rọ̀ wo lẹ́ ń sọ iṣẹ́ Kùránì náà ló wí báyìí á wà fi lọ́gàrọ̀ bíyà á fi proof ẹ̀ pé n tá ń sọ yìí á wà lérí òdodo ni kunna ala al-haqqi was-sawab lérí n tá ń sọ yìí yàtọ̀ sáwọn bàtí ní tiyín tó yẹ pé kò ní proof kankan kéèyàn máa sọ̀rọ̀ yìí pé kíní kan ó fẹ́ ròyìn ṣéwù kan ọ̀hán ni bẹ́ẹ̀ yẹ bá ẹyẹ ó wá fò láti ibì kan nígbà tí ó fi bà síbì kan ó wá di adìẹ èyí ò lẹ́wàá fi ròyìn kàrámọ̀ mo ò pé rí ẹ ti dàrú èyí ò náà fi ń pèèyàn ní wòlíì Ọlọ́run ó ní kẹyẹ fò ń bì kan ẹyẹ wá da díẹ̀ ó sọ kíní kan di kíní èyí ò náà fi ń pèèyàn lẹ́ni Ọlọ́run wàláhì ẹni Ọlọ́run kan má jẹ́ ntọ́ ní táwọn ológun náà lè ṣe Ọlọ́run kó ṣàlékún kẹ́ kó ṣàlékún àánú rẹ̀ fún bàbá wa amahullah bàbá ń fàgbà Ọlọ́run kó ṣàlékún kẹ́ rẹ̀ kó ṣàlékún yọ́nú rẹ̀ fún ọlọ́nà Muhammad lọ́dọ̀ Ọlọ́run bàbá náà wá sọ̀rọ̀ kanjọ́ kan wọ́n ní gbogbo àwọn kàràmátì tẹ́ máa fi ròyìn àwọn ẹni Ọlọ́run yìí ń ká fi dẹ́ni Ọlọ́run mọ̀ wọ́n ní tá a fi dẹ́ni Ọlọ́run mọ̀ kan wọ́n ní ológun kan ó dán kinní kan wò ń jọ kan tó bá yẹ pàfà kan ló dán wò ní kò sí ní táyé ò ní pè ológun tá ń sọ yìí ó bí ọmọ obìnrin ó wá fi ọmọ rẹ̀ ó wá fi lọ́kọ ọmọ yìí ń bẹ pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n jọ ń bẹ pẹ̀lú ara wọn ó wá dijọ́ kan ọkọ bá lóun fẹ́ travel òun fẹ́ lọ ìlú èbó ọmọ rẹ̀ bá yarí pé kíní kan tọ́mọ sì ti wà nú oyún àní ara ó wá fún òun nìkan lẹ̀ pẹ̀lú condition yìí ọmọ wa lọ kíní kan wọ́n wá jọ kó lọ sọ́dọ̀ bàbá ìyàwó tí ń jólógun bàbá ní ó fẹ́ lọ ìlú èbó ó wá fi ìyàwó rẹ̀ ní kíní kan òun nìkan lòun lè lọ òun sì gbọ́dọ̀ lọ nǹkan kan bó lọ wá fẹ́ ṣe pẹ̀lú oyún rẹ̀ ní kíní kan ẹ má wọrí
kí má wọ́ọ̀rì bò ó dá ẹni tó ṣẹlẹ̀ ń bẹ̀ ní pé ní ọmọ lọ àmọ́ oyún inú rẹ̀ yìí ọ̀fẹ́ kan gbé lọ tó bá parí tó parí tó bá dé padà ó tún gbé dé sotiye ọ̀yẹ́sẹ̀ wá gbé fún yàwó ní bó lè yín ó ṣe possible bàbá òun ó sì lo dàbára oyún tí ń bẹ nínú ọmọ rẹ̀ sì bọ́ sínú ọkọ ọlọ́run kó bá kẹwàá bàbá àgbà wà lọ́ọ̀yà àwọn náà sọ̀rọ̀ oyún sì bọ́ sínú ọkọ sọ tó bá yẹ pàfà kan lọ sí kí ni wò ní pé àfààní kọ́dà wọn lè pè lọ́lọ́ wo ẹja kò níbi rọ́bìṣì yẹ àkọ́kọ́ tá a fi dẹni ọlọ́run mọ̀ àkọ́kọ́ tá a fi dẹni ọlọ́run mọ̀ tá a fi mẹni ọlọ́run kéèyàn nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run sirran wa jaratan kó sì máa kí farahidu rẹ̀ déédéé an yu'addiya salawati ilmafurudota fi awwal awqatiha àkọ́kọ́ tá a fi dẹni ọlọ́run mọ̀ àkọ́kọ́ tá a fi dẹni ọlọ́run mọ̀ kẹ́nẹ́ kan wọ́n ṣe kàrá sẹ́ẹ̀tì ẹ̀rí gbogbo pa afẹ́ sọ̀rọ̀ ṣéwù kan ká máa sọ àwọn kàrámà kan tó ṣe òní rọ́bìṣì gbogbo ẹ̀ òdodo lẹ́gbọ́n ẹ má sọ kàrámà ṣéwù kankan mọ́ ẹ sọrú dáadáa tí ṣéwù nígbèsè ẹ sọrú dáwà tó ṣe ní Islam ẹ sọrú ọ̀nà wo ló gbà contribute sínú Islam ẹ ti ń jẹ́ kàrámà nu. àmọ́jọ́ kan oníkílẹ̀ sú lọ́sàn gangan èyí ni wọ́n á fi ròyìn ṣéwù ọlọ́run ṣàlékún àánú rẹ̀ fún wa pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run yóò sì fọ̀nà má gbogbo wa ẹ̀nà ọ̀dìtàn ọ̀dìnà tẹ́ ẹ bá tún lẹ̀ dí àwa náà ń bọ̀ torí ń bẹ lọ́dọ̀ tiwa bí iyẹ̀pẹ̀ ni kò sì lè tán sọ pé ìṣe kàǹkankan pé nítorí pé mo fẹ́ fún ọ lésì ni nídìí àti kàǹkankan pé mo fẹ́ fún ọ lésì nídìí ẹ̀ rárá torí ìwọ tí mo fẹ́ fún lésì yẹ̀bùyẹ̀bù ni ọ sì tó nǹkankan yẹ̀bùyẹ̀bù ni ọ àkọ́kọ́ ntọ́kọ lọ lè ṣe ni pé kọ́kọ́ lọ lè wọlé kéwú wá lọ lè kéwú lọ́dún mẹ́wàá tó bá kéwú lọ́dún mẹ́wàá tí kéwú bá yí ọ dáadáa tó jókòó tì dáadáa ṣe wá máa múra wípé ọtí ẹ̀fẹ́ kọ́ wá mẹ́ni tí wọ́n ń pè ní manfaluti mo kọ́ wá mọ́ta ní ilmiya ọdún mẹ́wàá ni o wàláì mo fọlọ́ nbúra tó bá kéwú ọdún márùn kò ràn o wàláì sọ pé wàláì mo bùn tó bá kéwú ọdún mẹ́fà kò ràn o tó bá kéwú ọdún méje kò ràn o tó bá kéwú ọdún mẹ́jọ kò ràn o tó bá kéwú ọdún mẹ́sàn kò ràn o tó bá kéwú ọdún mẹ́wàá ń ṣẹ̀ṣẹ̀ ń tó bọ̀ kìtì tó náà asa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.